Àlùbáríkà ó sọ fún ọ pé bí kòkóso ọmọ kòkóso àwọn ẹni bá làwọn á jẹun bómi ṣe wọnú àgbọn àti bọ́mọ ṣe wọnú ìyá ẹ̀ ẹ má ṣe ìwádìí ẹ̀ iṣẹ́ Ọlọ́run ni àṣírí ààbò Ọlọ́run àṣírí ààbò Ọlọ́run fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sádòlúwà o àṣírí ààbò bàbá lọ́ládé àṣírí ààbò fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sádòlúwà. Filẹ̀. Saibon ọmọ olúwa babalájẹ nùrù rugged rosawọn ogun àgbáyé nùrù Àjàní nùrù dínì yóò mọ sádò olùwà àṣírí àwò fàlùbáríkà ṣiṣẹ́ mi mọ sádò olùwà. Olùgbàyè wọn kì í débẹ̀. Ajé wọn ní débẹ̀. Ẹ má lọ gbẹgbẹ sí o, kẹ má lọ fọ́ lẹ́nu. Àṣírí àwò àṣírí àwò fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sádòlúwà. Olùdẹ́gun tó yìn èmi dọ̀kànrọ̀ so lòdì. Ọmọ olúwa àbọ̀. Èèyàn tìjọ́ ọmọdé Yéésù pàfù dẹ́bùtì bàbá àlíà ní London ọkọ ti àlíà ní London èèyàn ti dé mi jákpọ̀tù àbúrò tọpẹ́ nọtìkà Olùdẹ́gun tó yìn tó bá ti jí ṣáà máa sọ fọ́lọ́run pé àṣírí ààbò ajé àṣírí ààbò fàlùbáríkà sí iṣẹ́ mi o mo sádòlù àwọn àṣírí ààbò àbúrò tàlùbáríkà yóò ṣe àṣírí ààbò fàlùbáríkà sí iṣẹ́ mi mo sádòlù wa. èèyàn ká sára o Olùdẹ́gun tó yìn kú kalẹ̀ akásọ̀mù tí wù ọmọ àṣírí ààbò olùròbí Ọlọ́run ti fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sádọ̀ Ọlọ́run ọba àṣírí ààbò àṣírí ààbò fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sádọ̀ Olúwa. Táwọn authority ọmọ Mùsùlùmí òkè slow authority èèyàn tó olùgbà ìwáṣù Olùdẹ́gun tó yìn ló ná o àbúrò tọpẹ́ náà ti kà àbúrò tàlùbáríkà o ìwọlé èèyàn káùsára o èèyàn láti dé mẹ́kì jackpot fàlùbáríkà ṣiṣẹ́ mi o olùròmí o àṣírí ààbò òǹkó gan ni o àṣírí ààbò fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sádòlúwà. Bàbá Nàìjíríà àmúdámi Yéésù. Ọkọ̀ ti ya Nàìjíríà àmúdá tógèètì ògbérò wọn kì í débẹ̀.
Olùdẹ́kun ṣòmọ bàbá Nàìjíríà. Ọkọ̀ tìyá Nàìjíríà. Ọlọ́jọ́ bí ní Yéésù. Olóògbé tọ́pẹ́ náà tìkà. Ó pa àkájọ mú tìhù. Ó pe bàfọ́ nùrù. Àṣírí ààbò Ọlọ́run bàlùbáríkà sí iṣẹ́ mi ò mo bá lóòrùn wa o. Àṣírí ààbò Olùdẹ́kun Tóyìn. Àṣírí ààbò bàlùbáríkà sí iṣẹ́ mi mo sá lóòrùn wa. Tóyìn wọn kì í débẹ̀ ọmọ bọ̀lọ̀ kan ò ní í débẹ̀. Tóyìn wọn ní í débẹ̀ mo dọ̀kọ̀rọ̀ sólódì ajá olódì kan ń gbọ́rọ̀ èyí tí ó bá gbọ́rọ̀ ẹran ògún ni yóò di o ẹ má sọ fún wọn o. Àṣírí àbò yé Ọlọ́run ọba àṣírí àbò bàlùbáríkà síṣẹ́ mi mo sádòlúwa. káàbọ̀ kúrì ẹgbẹ́ àlùwà. Olùdẹ́kun Tóyìn. Adúpẹ́ fọlọ́run ní ọjọ́ èdè torí pé àmùdádé mi Yéésù bàbá Nàìjíríà ọkọ̀ tí a Nàìjíríà ó ṣọjọ́ mi ní èdè o aṣọ́dúnmọ́dún Yéésù àjọjùmọ̀sí Yéésù ó ṣe Olùdẹ́kun Tóyìn àmúdá Yéésù yìí ó pẹ́ láyé o. Àṣírí àbò Dẹ́kun Tóyìn orí àṣírí àbò bàlùbáríkà síṣẹ́ mi mo sádòlúwa. Gbọ́dọ̀ gọ̀ràn sólódì wọn kì í débẹ̀ wọn kì í débẹ̀ ẹ kì í gbọ́ràn pẹ́pẹ́ wọn kì í débẹ̀ ẹ má lọ gbẹgẹ sí o ẹ má lọ fọ́ lẹ́nu. Àṣírí àbò ó bò sẹ́ o àṣírí àbò bàlùbáríkà síṣẹ́ ni mo sádòlúwa. Lóní pé ráhùn mi tó ń tàn Ìdẹ̀kùn sílẹ̀. Pápá láti rà àti dóde o ẹ̀dá ọmọ. bóyá gbé síbẹ̀ ọkọ̀ náà. Happy birthday to you. Bàbá Naija. Àmùdá Yéésù àṣírí o. Èèyàn bàbá olóró mo gbà bọ́ ẹ tó. Congratulations. Àmùdá Akínbọ́njú bí nation. Bàbá Naija. We got to celebrate you. Happy birthday. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Congratulations, give a jubilation, we got to celebrate it. Happy birthday, ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. August. Ohun pàtàkì ṣálọ ọjọ́ mi jẹ́ Yéésùfù ikọ̀ ọ̀dùnnú ṣálọ ọjọ́ mi jẹ́ mo ti máa ń sọ tipẹ́
pé àdúpẹ́ fọ́ lóhun ní bàbá Túndé. eré ọpẹ́ eré ọjọ́ bí o èèyàn tó bá bẹ láyé ẹni kó dúpẹ́ fọ́ lóhun bàbá Naija ọkọ̀ tí a Naija àwọn ọ̀dàdé mi yé sọ́fò yóò ṣe ọkọ̀ tàjọkẹ́ ọmọ àjọkẹ́ ọkọ̀ àjọkẹ́ ọkọ̀ àjọkẹ́ ọmọ àjọkẹ́ ó ṣe yé sọ́fò yóò ṣe bò èèyàn tọ́pẹ́ náà ti kà yọkọ̀ tàjọkẹ́ àjọkẹ́ bèbí mi ayátàmúdá yé sọ́fò yóò ṣe ó kárí àmúdá yé sọ́fò ọkọ̀ tàjọkẹ́ ọmọ àjọkẹ́ ẹjọ́ kájọkẹ́ kọjá ìyàwó létí ò gba nọ́sẹ̀sì láàyè o àjọkẹ́ ò gba rọ́bì ìṣá rárá ayáyé sọ́fò àmúdá o àjọkẹ́ bèbí aya wa ó ṣàwọn onílé lọ aya wa àjọkẹ́ bèbí onílé lọ àjọkẹ́ bí ó dúró torí ẹwà ara wa adúró torí olú ọmọ bàbá bí ó dúró torí ẹwà ara wa àmà dúró torí tìmí. Sákìrì àṣírí àpò. ó kárí bàbá olú ọmọ pọ̀mọ́ ọkọ̀ tí yá bàbá ó pọ̀ ó sàmọ̀ ẹjọ́ tó yá mẹ́nà yóò tó jọ mẹ́ta. ayé ló mọ kò ṣeré mẹ́kà. ìwọ lẹjọ́ ta ṣojú àwìlò mú dá ìmọ̀. àkúrà sí bàbá má tó ní ìṣeṣe èèyàn bàbá olóró tọ́gbẹ́ àkúrú. èèyàn tọ́gbẹ́ náà ti bàbá olóró tọ́gbẹ́. aṣojú ọmọ ṣẹṣẹrẹ torí wọ́n ti gé tì mí lọ wọ́n ti gé tì mí lọ. ẹlẹ́sìn ọ̀nà òkè ló wà. agbọ́dẹ̀dẹ̀ máa bọ̀. aṣojú àwìlò àní wọ́n ti gé tì mí lọ. bàbá ajé mi ń gbọ́ nǹkan kan mọ́ olú ọmọ gbọ̀mọ́ mi ń gbọ́ nǹkan kan sẹ́ ọ̀rọ̀ owó ló bá mi o ọ̀rọ̀ owó ló bá mi o ọ̀rọ̀ owó ló bá mi o ọ̀rọ̀ tí ó bá yọ owó olúlu ẹjọ́ ẹ má gbé dọ́dọ̀ mi àhàrò torí wọ́n ti gé tì mí lọ. ojú aṣojú àwìlò yóò ṣe wo ọmọ sọsọ náà dé dáyọ̀ yóò ṣe ó kárí bàbá onílé tuntun la Àbújá ìgbà wo la ṣí tó kó náà ṣẹ́ẹ̀tù ti tó ta Àbújá ẹja lọ sí Àbújá náà ti kàkà lọ já ẹsẹ̀ olú ọmọ bàbá ọkọ̀ tí yá bàbá owó pọ̀ ọmọ àbúrò tó ròyìn mú ẹjọ́ tó yá mẹ́lọ̀ yẹlẹ ọmọ èèyàn tọ́pẹ́ náà ti kà mú dá ẹ mọ́ ìwọ̀n lè yan ta ṣojú àwìlò wọn náà wọ́n ọmọ sọ́sọ́ lọ́dẹ dáyọ̀ yá ṣojú ẹjọ́ tó yá mẹ́lọ̀ tọ́pẹ́ tó ti jíde jábọ̀ ní Ṣàngó báyọ̀ tó ti jíde jábọ̀ ní Ṣàngó ẹjọ́ olúdẹ̀kùn mi ò tó yìí o ẹjọ́ olúdẹ̀kùn mi ò tó yìí o pàtó lo àlùbáríkà yé ṣeun pàtó káwọn sára mo gbà fún ẹ tó olú ọmọ farabalẹ̀ jíjó mi o farabalẹ̀ jíjó. onílé tuntun l'Àbújá bàbá orí ẹ farabalẹ̀ jíjó mi o farabalẹ̀ jíjó mi o. orí ìfọkànbalẹ̀ mo fi ń kọrin mi o farabalẹ̀ jíjó mi o. aṣojú àwìlò èyí olúro mi èèyàn bàbá ó gbọ́ collective àdúrà mo fi ń kọrin o farabalẹ̀ jíjó mi. ó sì aṣojú àwìlò kan bínú bàbá má jò ní ìṣeṣe onílé tuntun l'Àbújá ọkọ̀ tí a bàbá ẹjọ́ tó yá mẹ́lọ̀ tọ́pẹ́ o èèyàn tààrẹ tó jẹ́ káàbò yóò ṣe o ó ti aṣojú àwìlò mi ọmọ ṣẹṣẹ rẹ́díò dáyọ̀ aṣojú ọmọ dídẹ rẹ́mi bíjọ ìyàwó wa o ẹjọ́ tó yá mẹ́lọ̀ àmọ́gọ́tọ́kọ́ aṣojú wọ́n pariwo dey play olọ́dásá dey play èèyàn bíjọ òdídẹ rẹ́ bàbá yan ti ṣáná
wọ́n pariwo dey play olódàṣà dey play aṣojú àwílò ó ṣàmọ̀ àwọn tó pariwo dey play wọ́n tọ́ ẹni pàdé ẹ̀ dey play báwo táwọn ọmọ gbẹ́ngbó lọ táwọn ọmọ gbẹ́ngbó ya tó ń ṣe tó dáa stop playing má fi ṣọ́ṣeré stop playing má ti aṣojú àwílò èèyàn tó gbọ́dọ̀ ti kọ́ o lọ́tọ́ ti sọ̀sọ̀ rẹ̀ tó dayọ̀ o èèyàn jackpot jíde mi jackpot oṣù ọlá jíde mi jackpot o ẹ̀jẹ̀ mi olùdẹ́gùn yóò kárí stop playing èèyàn bíjé odídé rẹ̀ mi bíjé o odídé rẹ̀ mi bíjé o stop playing odídé rẹ̀ mi bíjé o stop playing èèyàn tó sọ̀rọ̀ báyọ̀ stop playing. bàbá ó mọ ní èmi ni mo kò ṣàlùkù mọ́nù jẹ́ kó ẹ̀mí èèyàn ti seven spain bàbá kíwá ọmọ akẹ́ spartacus bàbá kíwá ẹ pẹ̀lú ṣe yọ ọ̀kadà sí ní ọmọ àánú ẹ wá wòṣẹ́ olúwa ẹ tọ́jú kẹ́ndù pẹ̀lú bí ọlámi conscious àti ṣẹ́gun show ìyẹn ṣẹ́gun king of boys gbogbo wọn wọn lágbo méjì kọ̀ọ̀ká àbàgbò tọ́pẹ́ náà ti dà ó yá olú ọmọ àjànà kò rí tàbẹ̀tẹ̀ ìtàn lè sọ. ó ṣe gèdè wo jóyè wá sí i olú ọmọ bàbá ó mọ ní oṣù ẹlẹ́sìn ìṣàwùhù mi bàbá ní alẹ́ ààyè ṣeun oṣù ẹlẹ́sìn ìṣàwùhù mi bàbá ní alẹ́ ààyè wa ọmọ tòkè tilẹ̀ tó fẹ́ lọ́rùn mi ẹlẹ́sìn ìṣàwùhù mi o ẹ òyìnbó ní màálùú ó dídí ọkọ̀ tí gòrò ìyá ọmọ tọ́lá ní aláṣẹ tí gómìtì oyè yí àmẹ́lẹ̀ ọ̀tọ́pẹ́ èèyàn bàbá olóró ọ̀tọ́pẹ́ àlùtà ẹlẹ́nu bàbá ọba tó dé ẹ bá ń lulú ẹ ó yà sẹsẹ rẹ nọ́mbà wá. Ilẹ̀ ibo. Dúró dédé, bàbá ń bọ̀, bàbá bàbá símú. Nígbò lábúlé, ìṣó ń bẹ̀. Sẹ̀sẹ̀lẹ̀ tó dárò àtàpá bí tiwa ní ṣe. Àǹbọ̀sà ló wà ń bẹ̀, olówó òbíbí. Káìkàìkàì mo ti rí ìtẹ̀tẹ̀. Sẹ̀sẹ̀lẹ̀ tó dárò àtàpá tiwa ní ṣe. Nọ́mbà 1 àwọn tó sọ fún gbà o ẹ̀yà tètè gbà o àwọn tó lọ bẹ́ lọ́jọ́ sí gbogbo wọn ti gbà o. Olú ọmọ bàbá náà o bàbá onílé tuntun lábùjá oyè yá mẹ́lọ̀ oyè lu ọmọ. Ẹ tọ́jú aṣojú àwìlò dáadáa èèyàn tó lú ọmọ bàbá ọlọ́àbá o ẹjọ́ tó yá mẹ́lọ̀ oyè lu ọmọ o èèyàn tọ́pẹ́ náà ti bàbá gbọ̀ngbọ̀n ò tọ́pẹ́ ó yá sọ̀sọ̀ rẹ̀ olọ́jọ́ ti pẹ́ tó ti jayé ọ̀nà ti jìn tó ti kọrin tipẹ́tipẹ́ ló máa ti gbowó ọ̀nà ti jìn tó ti kọrin bàbá àbẹ́jì wọ́n ò fọ́fẹ́ ní bọ́dì yìí bàbá má ó ṣá brabra yébà ó ṣá lálálá Ó ṣá bàbá, jọ̀bọ̀ ní fọ́ọ̀mù ṣálálá. ẹ̀sìkò tó jẹ́ àmẹ́dì ìyàwó àwọn. Rescue Ahmed yo. Rescue tó bí Ahmed iye ṣe. Aṣojú àwìlò àwọ̀ o. Aṣojú àwìlò àwọ̀. Lọ́jọ́ sọ̀sọ̀rọ̀ dé dáyọ̀. Ó kárí aṣojú àwìlò yóò ṣe mú. Ọmọ sọ̀sọ̀rọ̀. Ọmọ sọ̀sọ̀rọ̀ dé dáyọ̀ yóò ṣe mú. Kìnìún ojóyè ìyá òní ẹ̀ máa ní o. Ṣùgbọ́n kẹ́ máa lọ kápá kẹ́ máa lọ ṣó là ò fẹ́. Ilẹ̀. Ṣé máa mà sí ọ̀dà òfẹ́? Tó, ṣé o gbọ́dọ̀ jó? Olú ọmọ bàbá ó pọ̀. Èèyàn bá ṣojú àwìn lóòmí ẹ tọ́jú kápó dáadáa. Ẹ tọ́jú kìnìún ojú èmi ẹgbẹ́ lẹ́yẹ sókè téńté. Ẹjẹ́ tó yá mẹ́lọ̀ yóò ṣe mascot. Point and kill. Olú ọmọ bàbá onílé tuntun lábùjá èyí yá mẹ́lọ̀ wọn bá. Tọ́jú sọ̀sọ̀ lọ́dún dayọ̀ ọ̀gá tiwa o.
àìjẹ́ torí àmẹ́lọ́mà gbọ̀ngàn òtọ́kọ́. olú ọmọ wọn tiẹ̀ tí ì bẹ ní bọ́dì àwọn bàbá ti wá. bàbá aṣojú àwílò èèyàn tamẹ́ wọn tiẹ̀ tí ì bẹ ní bọ́dì dandan àwọn bàbá ti wá. àbúrò má ní dọ̀tí ọmọ pẹ́ èmi ò máa rọ́bù ó ní tọ̀hún tó máa ní tiwa báwo. olú ọmọ bàbá èmi ò máa rọ́bù ó ní tọ̀hún tó máa ní tiwa báwo. ọmọ pẹ́ àwọn èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ tó ń gáwú àwọn èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n á tẹ̀ sí mi. yílẹ̀. wọ́n sójú ẹ̀ ṣé wo ògùn pọ̀ wọ́n ná dọ́là wọ́n ná pọ́ùn. káìkáì. àlùbáàrí kà ní Ṣàngó. ìjọba ìbálẹ̀ lórí ìlàdé wọ́n ná dọ́là wọ́n ná pọ́ùn. éèpà. ó ti wá jẹ́ kí àwìlò èyí ó ṣe wò. ẹ̀mí fún kọ̀. ọlájídé mi ìjà ọkọ̀ kéṣe. abúlé straight. àlùbáàrí kà ní Ṣàngó. olóyè àmẹ́lọ tọkọ. reflection. ó ṣe ọ̀tẹ̀sà gbogbo tó gé ti DPO náà. DPO ọ̀gá ọlọ́pàá. DPO ó máa ṣe ọ̀tẹ̀gà mi o. bàbá oníbàbá olú ọmọ. olú ọmọ bàbá olóyè àmẹ́lọ tọkọ. èèyàn tọkọ náà ti kà escort. escort mọ́tò ní ìṣòṣe. èèyàn kejì àmẹ́lọ tọkọ. olú ọmọ bàbá onílé tuntun l'Ábújá èèyàn tọ́pọ̀ olórin tọkọ. tọ́pọ̀ náà ó ti kà bàbá bá túnde. oyè àmẹ́lọ pẹ̀lú. torí báwọn tèmi gbé mi sórí èmi gan gbé wọn sórí o. ilẹ̀. àdáláyé sí èèyàn yìí ẹ ṣe mí rẹ̀. olú ọmọ bàbá ló ní báwọn tèmi fẹ́ mi dénú èmi gan fẹ́ wọn dénú o. olú ọmọ ó sàmọ̀ wọ́n ṣe wá gbé mi sórí èmi gan gbé wọn sórí. ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan aṣojú àwílò wọ́n bá gbé wọ́n gbé jù sílẹ̀ ní o wọ́n padà sàgbé náà. ṣàìbọ̀ torí ọmọlẹ́yìn jẹ́ ọmọlẹ́yìn. débi iná tí ní bá kan ní ìkọ́tẹ̀ táwọn bá pa owó ilẹ̀ lódà. torí pé okú ọdún lèmi o òkè gbọ́ngbọ́n. èṣe táwọn bá pa owó kò sọ́pẹ̀. àmùdá ẹgbẹ̀rún ọdún lèmi o òkè gbọ́ngbọ́n. ṣẹ́gun yahoo tí ní bá kan ní ìkọ́tẹ̀. nínú owó pẹ̀lú dẹ̀ra o òkè gbọ́ngbọ́n. olú ọmọ tí bá lówó mo fẹ́ gàrà. Oko mabo, ìtàlìkì dání ànádà. Táwo bá pa owó ilẹ̀ lódà. Olè tí ní bá kan ní ìkọ́tẹ̀. tí bá lówó mo fẹ́ gàrà. olú ọmọ kàpó ààrẹ èèyàn tó lówó máa lo gàrà o. ó lóyún ló jẹran ojú ló jà bàbá ayága o. Bàbẹ́bà, bájọ́ lọ wá ga o. olú ọmọ tọ́jú kóde o. èèyàn tó lóyún máa lo jẹran. ẹ̀bá sáré. èèyàn tó lóyún máa lo jẹran. olú ọmọ ọmọ nítorí orí ilé olú ọmọ wa ń ga o. ọmọ pẹ́ àṣírí ni ẹgbàgbé ọ̀rọ̀ yẹn ọdún ìtọ́rọ̀ jẹ́ ajánakú fojú ìṣẹ̀wọ̀ mọ́ ajánakú fojú ìṣẹ̀wọ̀ mọ́ ọdún ìtọ́rọ̀ jẹ́. Àjànàkú fojú ṣẹ́wọ̀ mọ́ àwọn òfẹ́lọ́jẹ́ à ń gbé nídìí. Ṣẹ́gun yahoo. ó ṣe ilé ọmọ àgbà ẹ tọ́jú kò ní gbogbo ṣojú o. Mo naṣọ́nà ó ń ṣe dáadáa. èèyàn ta ṣípa èèyàn ta ṣojú àwílé òye tó Mo ní ẹgbẹ́ dá. ó ṣe àṣojú àwílé ọmọ sọ̀sọ̀rọ̀ Àrẹ̀mà 6. èèyàn tó gbọ́dọ̀ ẹ̀ ti kọ́ àbá tó dé aṣojú ló sọ bẹ́ẹ̀ ó ní gbogbo wọn káwọ́ sókè bẹ́ẹ̀ ní kankan mọ́ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ní dayọ̀ ọ̀gá o. Ṣèṣe lè mọ̀ lẹ́nu kọ́tẹ́ẹ̀tì mọ́. Ẹ̀bá sango àwọn ọmọdé jẹ́ màlì. Lẹ́nu kọ́tẹ́ẹ̀tì mọ́. wọn káwọ́ sókè bẹ́ẹ̀ ní kankan mọ́ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ní dayọ̀ ọ̀gá o. Ọlọ́run má jẹ́ ìjẹ̀ bàjẹ́. Lẹ́nu kọ́tẹ́ẹ̀tì mọ́. wọn káwọ́ sókè bẹ́ẹ̀ ní kankan ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ní dayọ̀ ọ̀gá o. àlàyé olùgbàlà olùgbàyè ọlọ́run má padà lẹ́yìn ẹ̀rọ náà àmì o
àmì àṣẹ olùgbà ìwà sí omi bàbá onírìyà náà kọ́ yé tún dé. ó kẹ́kọ̀ọ́. national olùgbàyè bàbá nìyànà ó fàìn gan múlẹ̀ bẹ́ẹ̀ náà kòkòrò olùwàlé kòkòrò ó sí ọ̀gbọ́n. aláṣẹ rí entertainment visa logistics. wọlé ọmọ ẹ̀jẹ̀ ọtí kòkòrò. ojú bá ṣe láàbùkọ iye tí ó wo. ó dájú pa. ọmọ tí yáàfin kòkó so kòkó èso kòkó fàṣọlá èèyàn tẹ́mi làtàjú nínú èyí ṣe wọn. dájú parí kó. ọkọ̀ tí alájẹ ojú tẹ́mi làtàjú nínú ìyàwó wa o. àbílápá. ojú fàṣọlá àbùkọ iye ṣe ọmọ tó ti sàn gbọ́dọ̀ dáadáa. àríyájé. lọ́pọ̀ gbogbo jíjẹ́ mi mú ìrọ̀rùn. ṣẹ́gun yahoo. ọmọ gbogbo jíjẹ́ mi mú ìrọ̀rùn ni. ojú fàṣọlá àbùkọ nínú ojú tẹ́mi làtàjú nínú èrè o. èèyàn tó pẹ́ náà ti ká Dangote Dangote wà sórí ire ẹ̀jọ̀ tó yá mẹ́lọ́ba gbọ̀ngàn ìtọ́kàn. Fáṣọlá o abúkọ́ mi sọ àgbàdúró ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ Fáṣọlá ṣe àmàlù kan ní pẹ̀jọ̀ ẹ̀ má lọ wá ẹ̀ má lọ wá. kó má ṣe lọ èṣẹ́ lè mọ̀ ẹnu lólo òkè ẹnu lójú. abúkọ́ mi sọ àgbàdúró ni ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́bà Fáṣọlá ṣe àmàlù kan ní pẹ̀jọ̀ ẹ̀ má lọ wá. ọmọ ti yá àfin ọtí ibẹ̀ ló wà. oṣù ọmọ ti yá àfin Fáṣọlá òsì máa tó Dangote yá wa o sẹ̀lẹ̀ sunday. ẹ bá ń tọ́jú somebody dáadáa ètò mú ẹrù. tẹ́mi la mọ́tò ní ìṣòṣe èṣẹ́ lè ọkọ̀ tí alájẹ mọ́tò ní ìṣòṣe wo ọtí. Dangote náà mi lógógó kàyé ó ṣe Dangote ló sọ òwe mi mà kó lówó tọ́gbẹ́ Fáṣọlá sọ fún ọ pé pàràrà ẹnu wọn mọ fèrè múlẹ̀ bẹ́ẹ̀ dá. ẹnu wọn mọ fèrè yàgò national. ẹnu wọn mọ ó yá adé mi striker o ẹnu wọn mọ bèrè. ó yá máa tó lọ striker rè síkù ẹnu wọn mọ bèrè. Fáṣọlá àwọn kan yahoo ẹnu wọn mọ bèrè. Fáṣọlá àwọn kan ó yá ẹnu wọn mọ bèrè. ṣẹ́gun yahoo ẹnu wọn mọ bèrè. labour pressure ẹnu wọn mọ bèrè. máa tó lọ ṣàjà o ẹnu wọn mọ bèrè. ó yá máa tó lọ ṣàjà rè síkù ẹnu wọn mọ bèrè. Dangote inú ẹ̀ àdúró. ẹnu wọn mọ bèrè. Dangote ló ń san owó mi o ẹnu wọn mọ bèrè. èèyàn tọ́pẹ́ náà ti ta Dangote ẹnu wọn mọ bèrè. èèyàn ṣáájà àtọ̀pẹ́ lórí ẹnu wọn mọ bèrè. o oṣooṣo ogun pọ̀ o síkù ẹnu wọn mọ bèrè. oṣooṣo ogun pọ̀ o ẹnu wọn mọ bèrè. òyà mi lọ ẹnu wọn mọ bèrè. ìṣà nínú àmọ̀kọ́ o ẹnu wọn mọ bèrè. èèyàn tó yà mi lọ bàbá kan Dangote ló ń san owó mi o ẹnu wọn mọ bèrè. ọmọ tọ́jú striker o ẹni wọ́n mọ̀ ó yá Fáṣọlá làlálálálálálálá. ìyá alájẹ gbogbo léèpo olùgbà ìwá sí òkú kàálẹ̀ ọ̀gá wa ó ṣe ọlọ́run ìyàwó òde o woman national fatima mọ́jọ ìyá gómìnà òṣèṣàn pọ̀ mọ́ṣúrátì o kò síra ọpá yóò ṣeun èèyàn rẹ̀ mi sásọ ọmọ gbà fún ẹ olórí akímọ̀ lájẹkùnlẹ̀ yóò ṣeun èèyàn bàbá olóró dọ́gba ọ̀gá ti dé olùgbàlà ọkọ̀ tà lájà Yétúndé ó bàbá rí àná tù ó máa pọ̀ ọ̀gá mi o. báyìí ni tó mọ̀ ẹni kó jáde wá wò wá rí entertainment services and logistics. Chinedu kọ̀mpútà bàbá Stephen o ọkọ̀ tàbọ̀ lọ́rẹ́. aṣíwájú ọ̀dọ́ ẹ̀ bá mi káyọ̀ o àwọn èèyàn mi ní. ọ̀gá wa kọ́ lọ́hùn má padà lẹ́yìn ẹ̀ ò nà àmì o àmì àṣẹ olùgbà ìwàsí mi bàbá onírìyà náà kọ́ Yétúndé. sílẹ̀. ó kẹ́ẹ̀kan. wúbo. ọmọ pẹ́ ó ṣọ̀gbọ́n olùgbàyè kò kéré alájí fẹ́dà kò kéré. ọ̀gá wa kọ́lọ́hún má ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o àmì o àmì àṣẹ olùgbà ìwàsí mi bàbá
bàbá onírìyà nàmọ̀ Yétúndé. àlàyé mo ní lámbébé ò gbọ́dọ̀ wọn ní aláta. fẹ́ ṣàlàjò tibẹ̀ káìkàìkà kò gbà bẹ̀. gbogbo ṣẹ́bí ìwọ̀n dàbò. bàbá owó lámbébé ò gbọ́dọ̀ wọn ní aláta. ó kárí bàbá méjì ìdí o dájú pa èèyàn tàrí ajé àrí ajé kú kalẹ̀ má ṣe bínú ẹ tọ́jú àríre má kọ́ dáadáa ẹ tọ́jú ṣẹ́gun yàwó dáadáa orí ẹdẹ lèmi ṣèkù òdúró rẹ ó ṣe aláàjì káàmọ́ rẹ lábúlé ìdè èèyàn tọ́pẹ́ náà ti kà bá dúró ó ṣe Jámánì àgègè ojú ti la ìṣòkò Jámánì àrí ajé mọ́tò ní ìṣòṣe wọn èèyàn tọ́pẹ́ náà ti kà mọ́ jíde ó ṣe aláàjì mọ́ jíde ìjà wáyà èèyàn tó yá mẹ́lọ̀ mọ́ jíde èèyàn tó yá mẹ́lọ̀ tọkọtọkọ èèyàn ti ta ló ṣe mọ́ jíde dáwáyà akílápàtà bọ́dí ìyàwó wa onímàmá jọ torí Ọlọ́run má ṣe bínú ṣé wọ́n kọ́ rí gbómi ló pọ̀ ọjọ́ ká lọ èyí yá mẹ́lọ̀ tọkọtọkọ ẹni kó má ṣe bẹ́ẹ̀ mi jà òun kan máa ń ṣẹ́ mi akílápá mi sábọ̀dì yóò ṣe akílápá sábọ̀dì ààrẹ ajé o akílápá sábọ̀dì ààrẹ ajé ààrẹ ajé. Osama máa gbọ́ dáadáa. ó bàbá kórèdé ọmọ onílẹ̀ mọ́lẹ̀ akílápá sábọ̀dì ààrẹ ajé lápá sábọ̀dì ààrẹ ajé ààrẹ ajé. má ṣe bínú torí Ọlọ́run ààrẹ ó ní màmá mọ́jọ́ ní ìjọsìn rita komora ọmọ ti ìjọmọdé ṣubú powerful deputy ẹjẹ́ tó yá mẹ́lọ̀ mi máa mọ́ Jámánì gbogbo agége ọmọ jésì ọlọ́pàá gbogbo wá ṣáì owó ọmọ onílẹ̀ ẹ̀mọ́lẹ̀ mú mọ́ ẹ èèyàn tọ́pẹ́ náà ti kà dọ́gbọ́ máa jẹ́ bẹ́ńsìn yóò ṣe wò ó ẹjẹ́ tó yá mẹ́lọ̀ tọ́pẹ́ èèyàn tọ́pẹ́ náà ti kà bá tún dé ó ṣe ní màmá nù mí lẹ́gọ̀tò ìdòdó ọ̀rọ̀ èèyàn tọ́pẹ́ náà ti ká mi máa mọ́ èèyàn tó yá mẹ́lọ́dọ̀ ìdòdó tọ́pẹ́ sábọ́dì ìlà ọmọ ológo tí nǹkan bá ṣẹlẹ̀. àrí ajé òdẹjọ bàbá kórèdé tí nǹkan bá ṣẹlẹ̀. ọmọ ìyá mi tán bá ní kó má ṣe jà sábọ́dì ó ṣàmọ̀ torí mo ní tán bá ń bá ẹ sọ kó gbà ó ti gbà pàdé mi ní tó bá ti wá lọ gbà. àrí ajé ọmọ àwa máa fi owó nílẹ̀ tó rẹ́ ní àpọ́nlé lajẹ́ ohun tó bá lè jọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò lè jẹ́. Oṣokoro dé mi ìyá alájẹ oṣolami lẹ́kọ̀ọ́ báyìí ṣe amúlùdùn ọmọjọ mo bọ́ ọ má ṣe bínú èèyàn dẹ́kọ̀ máa jọ ní ìjọsẹ̀ òun máa tẹ lọ kó èdè máa rí o ìyá alájẹ gbogbo tókè tó ṣe èèyàn tọ́gbẹ́ náà ti bá ìyá alájẹ ẹ̀ jẹ́ tó yá mẹ́lọ̀ bàbá olówó tọ́gbẹ́ ìyá kó rédé amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn ọmọ bàbá yín ti sẹ̀ anywhere àti bá ti wà o anywhere àti bá ti wà ọmọ bá ti á ti sẹ̀ o amúlòdò ọmọ bá ti á ti sẹ̀ o amúlòdò ìtaṣálá wà wílẹ̀ wúbo ìyáláyà bọ́sẹ̀ bọ́sẹ̀ ìyáláyà ọmọ bàbá yín ti sẹ́ ó ṣí àbọ̀ ọ̀sẹ̀ òde ọmọ tìjọ́ ọmọdé Yúsúfù onípàwọ́ àlọ́mọ destiny o bọ́sẹ̀dì àwọn ọlọ́mọ destiny o àwọn ọlọ́mọ destiny o amúlédè orí ìyá Naija o ìyá Naija o.
tọ́jú àjọ kẹ́mi bèbí èèyàn tó yá mẹ́lọ. tọ́jú kóde ní alájú mú kiri o. ìyálàyà tó jẹ́ bọ́sẹ̀ òde. great akomora lọ́mọ. ṣé unit chairman àbí branch chairman wíwá adébẹ̀ ọmọ ṣe tọ́jú díwé dáadáa. bá ń tọ́jú jáàpọ̀ dáadáa. èèyàn tọ́pẹ́ náà ti ká tọ́pẹ́ o. èèyàn Mr. Money máa jó lọ tó ìdèdè ṣe. èèyàn tọ́pẹ́ náà ti ká bá polówó tọ́pẹ́. múrí ẹgbẹ́ dá fún àwọn náwó àwọn náwó. fún àwọn náwó àwọn náà. tọ́pẹ́ mo máa bọ́ náà aṣọ náà o. màá tó lọ abọ́sẹ̀dé mi o. mo mọ múrí ẹgbẹ́ dá o. mo máa bọ́ náà aṣọ náà o. ọmọ ológe àti tírí tẹ. èèyàn tó yá mi lọ. yé náwó connection wọ́n lẹ́nu. náwó connection wọ́n. sílẹ̀. èèyàn Mr. Money ó ṣe abọ́sọ̀dé èèyàn diwé múrí ẹgbẹ́ dàmọ́ ọjọ́ ní ìṣoṣo ààrẹ ajé èèyàn yá mẹ́lọ sábọ́dí o èèyàn diwé abọ́sọ̀dé èèyàn Mr. Money ọmọ Destiny ìjọ ọmọdé yìí ó sì fún èyí ṣe wọn èèyàn gbàgbé lóró òbí ààrẹ ajé má ṣe bínú sori pé mi ló pọjọ káà lọ àjọ wà náà ni ó èèyàn tọpẹ olórí gbàgbọ́ òtọpẹ. ààrẹ ọmọ máyèlúdé náà ó gbọdọ tó ń gbìyànjú àtìlà ìdènà sí ọ mádò kódà. sílẹ̀. bàbá kóòdó ọmọ máyọ̀lùdé náà gẹ̀dà tó ń gbìyànjú àtìlà ìdènà sọ mádọ̀wò kódà. ààrẹ torí mo mọ̀ ń wára mi bí àìta tí mo ṣàmúbà lọ. ó bá parí àná tù mí o ọkọ̀ ètùdé ayé tí màmá láìpù àyà ọkọ̀ bọ̀sẹ̀dé àríyájé dámilọ́lá mọ́ ọdún ní èso tọ́jú ọmọ tí ó yí àkàṣọ Mr. Prudent ó ṣe àríyájé náà mi lè go bàbá kórèdé ọmọ ológo àríyájé ọmọ ológo àríyájé. akilagba sábọ́dí yóò ṣe wọn èèyàn bàbá olóró dọ́gba èyí yá mẹ́lọ sábọ́dí ló ná sábọ́dí wọ́n ní iná ti kàbúrú wọ́n ní síbọ́dí. ààrẹ wọ́n ní tọ́pẹ́ burú kan wọ́n ní síbọ́dí wọ́n ní mo kárí sódà sókè wọ́n ní mo máa ń ga ó èèyàn dá máa nílà gègé ọ̀gá taríro ìmákọ̀ ọ̀gá tangilágbá èèyàn tó ní màmá mo rí ẹ o ọmọ ìṣètọ́jú agbára o agilágbá sábọ́dì o owó bàbá tí kò ròdò ni o tọ́pọ̀ ìṣìṣì ló ń jẹ lóko kò ní sáriwo tó lè pé bá wọn lè ṣìṣì. àlùbáríkà àmọ́jọ́ ní ìṣe ń kọ́lá ó ṣe bèbí. bèbí ṣáájú mi ní ògbò ara bèbí ṣáájú ní ògbò àlùbáríkà àmọ́jọ́ ní ìṣe ń kọ́lá o èèyàn ti ṣáná gbogbo mi ẹ̀tọ́ ti bẹ̀ tún lé omi tó rẹ̀ dáadáa o. bèbí ṣẹ́jú èyàn yá mẹ́rin máa gbọ́gbọ́n tọ́gẹ́.
àlùbáríkà èèyàn tí ó kì í kánà Jagaba Saheed aláṣẹ Skylodge àlùbáríkà èèyàn tí ó kì í kánà ẹni pé o tẹ́ o ló máa tẹ́ o ìwọ ò ní rélẹ̀ o àlùbáríkà àlàáfíà àlùbáríkà àlàáfíà ẹni pé o tẹ́ o ló máa tẹ́ o ìwọ ò ní rélẹ̀ o èyí àmẹ́lẹ̀ ọ̀dọ́pẹ́ àlùbáríkà gbogbo kọ́lá ó kàdé bẹ́ẹ̀ mi ti ṣẹ́jú ẹjọ́ no time to shed time bàbá àtọ́lá ní káwọn òye o ẹ má lọ ọdún tọ̀tọ̀rọ̀ bí èdè ti ṣẹ́jú àgbáwo èyí àmẹ́lẹ̀ ọ̀ṣìkọ̀ọ́dẹ débi láàdé kábíyèsí ọ̀dà àmọ́ ọkọ̀ láti mí náà èso ṣòwò lórí ẹ̀ àlùbáríkà gbogbo kọ́lá bèbí ṣẹ́jú mọ́ tẹ̀lé ṣoṣo èèyàn ti ṣáná mr mo tó ṣe ọmọ ti dọ̀tún lóbi tó ọ̀gá wa èèyàn tó yá mẹ́lọ̀ gbàgbọ́ tọkọ tọpẹ́ lórí bàgbélé Adédayọ̀ Sẹ̀sẹ̀rẹ̀ bàbá méjì èmi ò lè gbàgbé àdúgbò èmi ọmọ mo ṣe. nọ́mbà ọ̀gá bá ṣojú àwílò ó pọ̀ èmi ò lè gbàgbé àdúgbò èmi ọmọ mo ṣe. èmi ládé kábíyèsí ibikíbi tèmi bá gbà lọ èmi ọmọ mo ṣe. ọba ní ẹniwé àtẹ̀mí bá dẹ̀ wá ṣe máa pariwo ògbé sórí. ilé láti ká ṣe òde o. àwọn akẹ́kọ̀ọ́ ṣe òde ni yóò ṣàtọ́lá dẹ̀dẹ̀ ara mi o ojú bàbá ìbejì yìí o ọ̀gá kan ọmọ sábùpọ̀ o ọ̀gá bá fojú àbí lò ó ojú ṣàtọ́lá dẹ̀dẹ̀ ara mi o ọmọ bàbá pírísìpà ní ibùsùn ẹtú ti bẹ̀rẹ̀ kẹ́ bá sákọ́ wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ bá dẹ́mọ́ wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ bá kọ́rọ́. ìyádómi ládó gbèdé oníṣẹ̀lẹ̀ ládùúgbò yìí láéláé gbèdé àlàmálé dandan ni. ó jábọ̀tì àti tìrìtẹ̀ ó kó méjì pọ̀ gbèmí ládó kàmí èsì àwọn. àgbáwo ọmọ pẹ́ má ṣe bínú ojú dòbí ládùn kábí èsì o ọkọ̀ láti náà èsì o tàti tìrì tẹ̀ èèyàn múlò ẹgbẹ́dá abọ́nà sọ̀rọ̀ yóò ṣe oṣù lóko bá mi ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ́ mi bàbá Fọlábí mo gbádùn ẹ o amúlùdùn yóò ṣe mu àìláńdà ọkọ̀ tí yá bọ́ dé bàbá tí yá bọ́ ṣàmẹ́lọ́ yóò ṣe wọ́n wọ́n abọ́nà sọ̀rọ̀ yóò abọ́nà sọ̀rọ̀ àjò èèyàn bàbá olóhùn wá èèyàn tọ́gọ́ náà ti káàkà ó ṣe dèmi ládé kábíyèsí àgbàwo máa jó ní ìjọsìnbó ọmọ jábà èèyàn tó yá mẹ́lọ̀ mi làgbà ó ṣe dèmi ládé náà mi lẹ́kọ̀ọ́kọ̀ kàyé èèyàn náà ti káàkọ́ èèyàn fẹ́mi fọ́ńgọ́ 750 èèyàn tó yá mẹ́lọ̀ mi gàgán èèyàn tó yọ amẹ́lọ́ ìyàbọ̀ wàá tọ́jú ìmúrí ẹgbẹ́dá ẹjọ́ tó yọ amẹ́lọ́ bàbá ọmọ tuntun tani lérè ọjọ́ ẹ má wọ́ọ̀rì mo ti gbé lérè ọjọ́ ẹ kò sọ̀rọ̀ àwọn agbọ́n máa yabọ́ wá tọ́gbẹ́ náà ti ka ìyẹn lé ní à ń bọ̀ náà òyà amẹ́lọ́ bàbá tọ́gbẹ́ ó ní báwọn tèmi gbé mi sórí èyí kan gbé wọn sórí o ẹ jí wá ní kámẹ́rà. àmúdáyé òṣùwò mi o ọmọ ọlọ́jọ́ mi ò ní o. wọ́n kàdé bàbá láwùjọ ẹgbọ́dìwé èyí yí amẹ́lọ ìdúró ti tà ń tọ́lọ́ o ṣé bàbá lámọ̀ ìjọ lọ́tẹ̀ ìdúró.
ó ṣe bàbá ńlá ẹ̀gbọ́n diwé tọ́jú tàǹtọ́ lọ́hún tó jẹ́ mọ́sùrù eléyìí tó ń jẹ́ nọ́ọ̀sìrò aláṣẹ náà nẹ́sọ̀tẹ́ ọmọ bàbá ẹ̀yẹ tètè dé. ó ṣe bàbá lámà ọ̀dẹ́ lọ́tẹ̀ èdè lọ́kẹ́. ó ní iná tí kà mọ́ jà múlù dùn gbogbo àgbàdo jẹ́nẹ́rà lè ní ti ilé tó kó. kú bẹ́ẹ̀ náà. ó jà múlù dùn gbogbo àgbàdo kò kéré níbẹ̀ ọlọ́ta sí tí àyíwò kéré níbẹ̀. ó ṣe bàbá ńlá. ìdájí sensation kò kéré níbẹ̀. tọ́jú tàǹtọ́ lọ́hún tó ń jẹ́ nọ́ọ̀sìrò dáadáa tọ́jú diwé. ẹjọ́ tó yá mẹ́lẹ̀ ọ̀dọ́gọ́ ìwé ìtẹ́bí ó máa tó débi àwa gan dúró ilé yá mẹ́lẹ̀ ọ̀dọ́gọ́dọ́gọ́ bàbá alámọ̀jọ ní ìlú ṣe wá ilé Mr. Money ilé yá mẹ́lẹ̀ ọ̀dọ́gọ́dọ́gọ́. ṣáà ní pàrọ̀ òpin ṣáà ní ènìyàn. Fáṣọlá lábúgọ̀ ó ṣiṣẹ́ mọ́ ti àfi o Fáṣọlá mọ̀ sọ fún ọ kòkóso kòkóso Fáṣọlá lábúgọ̀ wá jẹun ọpẹ́lọpẹ́ ìyá àfin gbogbo jíjẹ mímu ìrọ̀rùn ni. àdìtà ni nínú yín èwo nínú yín lọ́sẹ̀ ta ni nínú yín èwo nínú yín dìwé èwo nínú yín ló lóhùn òpọ́pá àwọn àjáyé o bílẹ̀. ìwé ìtúndé Mr. Money ìtúndé Fáṣọlá àbúkọ ṣùgbọ́n bí Dangote ìwé ìtúndé ó ti dé o. ó ti dé Fáṣọlá àbúkọ ti dé Dangote ti dé ìwé ó ti dé Mr. Money ọmọ ọlọ́gbọ́n ti dé ó ṣe ọlọ́run o ìbojú mi jẹ́ o. olóòtú dé ó yá Fáṣọlá láńdóbó gbọ́dọ̀ wọn ní lálátà. ó ṣòdì ìwé ìyọmọ pẹ́ ọmọ náà sì ọ̀túnba aláṣẹ náà sọ́tò ó tẹ ẹ̀yẹ ṣe ojú bàbá owó ẹ̀yẹ ìyọ Fáṣọlá àbúkọ ẹ̀yẹ ṣe wò ọmọ ti yá mi o. èèyàn Dangote èyí ṣe Mr. Money àmọ́rí ọwọ́ ó káre Mr. Money rí ẹsì solution èyí àmẹ́lẹ̀ Fáṣọlá alpha. Fáṣọlá àbùkàn ọ̀gá ó káre diwé ọmọ bàbá wẹ́ẹ̀ rẹ̀ ọmọ tàǹtọ́lọ́hún náà sùúrù èyí ṣe èyí yá mẹ́lọ̀ Dangote èèyàn bàbá olóró ìgbésó ó ṣe Mr. Money Mr. Money ìwé Mr. Money Fáṣọlá Dangote ẹ̀gbọ́n give us every trial and easy we come easy. torí wọ́n ló pè é ní tọ́pẹ́ rí bákanbákan wà ló ṣe é. ó ṣe Mr. Money ló ná èèyàn di ìwé oṣù èèyàn tọ́pẹ́ náà ti ka gbogbo ìjà kan nọ́mbà 1 èèyàn Fáṣọlá àbúkọ yìí ṣe Mr. Money èèyàn yá mẹ́lẹ̀ Mr. Money ẹjọ́ tó yá mẹ́lẹ̀ Mr. Money nọ́mbà 1 gbogbo ìjà kan kò sọ́mọ náà tí ó jẹjẹ
first time tó máa gbàgbọ́ tọ́pẹ́ náà ti kàrí ó ní pé òun fẹ́ràn tọ́pẹ́ náà ti kà gan torí pé nǹkan ni tó make sense bàbá owó Mr. Money oye yá mẹ́lọ̀ tọ́pẹ́ o ìjọba ṣọlá àbùkàn ọ̀gá kòkóso àwọn agbọ́mọ̀ Fáṣọlá àbùkàn àjọ máa tó lọ Mr. Money ọ̀rọ̀ ló ṣe Money ìbáka ló sọ mí tẹ́lẹ̀ yẹ. Money Money ìbáka ló sọ mí tẹ́lẹ̀ yẹ. Ìwé ẹgbọ́n ta ló foró sójú mi náà ìbáka o. Ìjọmọdé tó dá Yéṣu fún o. Ó ní ẹ bá sáko pamọ́ ẹyẹ. Ọjọ́ tẹ bá sáko pamọ́ ẹyẹ. Ànìmọ́ ní gàngán sọ. Kùtùkú àwù. Ilé ẹjọ́. Olè ajá. Gbogbo nǹkan ló máa ṣẹlẹ̀. Ẹ̀yin kankan ò ní dúró. Mr. Money kì ló mọ̀ lókè ẹ̀yẹ mọ̀ lókè. Ọmọ ẹyẹ jẹ. Ẹyẹ tí ò ní ṣàṣùn. Ìwé ẹyẹ tí ì fò. Ẹyẹ tí ì fò. Ọmọ ológun ẹ kí ní sàmọ́nì o. Ẹyẹ tí ì fò. Ẹyẹ tí ì fò. Mr. Money ló ń sọ ìwébi o. Ẹyẹ tí ì fò. Ó sọ pé ó ní great gbòsà lọ́wọ́ kan. Ìwọ ti jọmọdé ṣubú. Great gbòsà lọ́wọ́ kan. Ó ṣe Mr. Money ìnáwó mi o. Èèyàn ṣì kọ́ di elébọ̀ ọjọ́ o. Money OPC ti gbogbo wa. Kò má gbọ́dọ̀. Èèyàn ti jọmọdé bàrẹ́ni tó jalè. Ó yá Fáṣọlá ẹjọ́ ká pawọ́ pọ̀. Dangote ṣàbẹ̀mí ṣá. Gún kémi gún. Mr. Money bẹ́ẹ̀ kémi bẹ́ẹ̀. Èèyàn dìwé. Ó ṣe Mr. Money yóò ṣeun. Fáṣọlá ọmọkọ yóò ṣeun. Èèyàn bàbá olóró tọ́gbọ́ o. Ó kárí Mr. Money dèdè ṣe. Mr. Money wò ọmọ pàràrà. Ẹnu wọn mọ fèrè. Ẹnu wọn mọ fèrè. Ẹnu wọn mọ. Ẹnu wọn mọ fèrè. Ojú Mr. Money o. Ọ̀gá wa Fáṣọlá àbòkọ̀rẹ́. Dangote iná ẹ̀rọ àgbàwo ló ń sọ̀rọ̀ òbí. Ẹjọ́ torí mo ní Mr. Money lọ́dọ̀ mi o. Mr. Money lọ́dọ̀ mi. Dọ́pẹ́ Mr. Money lọ́dọ̀ mi o. Mr. Money lọ́dọ̀ mi. Ṣé o ti gbọ́ nípa Mr. Money? Àbò lọ́sùn Mr. Money. Èèyàn nóge. Èèyàn gọ́dẹ. Mr. Money. Àbò lọ́. Mr. Money. Àbò lọ́sùn. Fi Money lẹ́nà. Fáṣọlá lábúkọ̀. Ọ̀gá wa ti dé. Ọmọ yáàfin. Mr. Money. Èèyàn tá a gbáwó. Àbò lọ́sùn. Fáṣọlá. Wọ́n ń jó náà ni wọ́n ń jó. Ó ní wọ́n ń jó náà ni ó. Wọ́n ń jó náà ni. Wọ́n ń jó náà ni máa gbọ́gbọ́gbọ́. Fáṣọlá o. Ábùkọ́ bẹ́sù à ń dádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Fáṣọlá sí àmàdùn kan bí kẹjọ rẹ̀ máa lọ. Èèyàn tó sì olùsọ̀ Fáṣọlá. Ṣètọ́jú ìṣàkà dáadáa. Ọmọ máa jẹ́ lọ ṣàkà lágbo wa. Èèyàn tó sì olùsọ̀ Fáṣọlá. Striker, èèyàn tó yí àmẹ́ lọ striker o. Ètò Fáṣọlá bò ń kan ọ̀gá o. Fáṣọlá bọ̀ ìṣòro rẹ̀
ọmọ ọmọ yóò ṣe o ó di dandan ọmọ yìí á lọ. striker àbọ̀pọ̀ mo ní kókóso 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 àwọn ẹni bá làwọn jẹ́ o ọmọ máa jó lọ striker yìí ó ṣe lẹ́jọ́ tó yá mẹ́lọ̀ striker o. striker gbogbo tókò ẹjọ́ tó yá mẹ́lọ̀ striker èèyàn bàbá olóró tọkọtọkọ. máa jó lọ striker rí o gbogbo ìjókòó kan ní sọ̀rọ̀ náà. ọmọ máa jó lọ ṣáájà lágbòtí wọn èèyàn tó gbọ́dọ̀ ti ká ṣáájà èèyàn bàbá olóró ṣáájà o tọ́pẹ́ náà ti kà bá bọ́gbọ́n tọ́kẹ́ ìyá ṣáájà ọmọ àwọn ènìyàn máa rí o.